Very fine. Bọ́dà láti lélẹ̀ lẹ́yìn o. Èrè tó máa ń pè bọ́dà láti yẹn lélẹ̀. Ó ṣe wá dúdú bá. Orí kó jóná gan. Bọ̀bí tí wọ́n fáìn ṣàwọ́. Ẹ ò kejì. Ta ló wá ń yà yín? Jẹ́ kan ní flash. Eléyìí make sense. Àbúrò bíbú mi ṣe jèèyàn bí. Kí ló wá sọ? Fọ́ọ̀nù yìí gbọ̀gbọ̀ ó máa ń múyàn fine. O serious. Lágbèyẹ̀wò àwọn ọ̀rẹ́ mi fa. Ó tọ́. Ẹ̀yin friend mi. Ṣé wàá pa sí lórí? Kí ló ṣẹlẹ̀? A ti wà carried away. Kí lè gbánú philosophy test yín? Philosophy 6/20 lèmi gbà. Ìwọ ńkọ́? Ẹ wò ṣebí tí ẹ tẹ̀ ṣe dáa. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mi ò rí tèmi rárá. Missing strict ni. Ìwọ ńkọ́ wù mí? Ẹ bí kò lẹ́yìn. Kánú wọn. Ẹ bí kò, ó pè mí lẹ́bi. Ìjọsìn ọlọ́run kí ni ìbá fi? Wọ́n sì try ẹ̀. Ìyẹn ìtẹ̀dá, ṣẹ́tẹ̀ rí mi ti ẹ̀rí ìkọ̀kọ̀ kọ́lẹ̀ bá. Tó tọ̀nà mi kò lè sọ fún yín ìgbà kádélé jọ, mi lè sọ anything. Mo kàn ṣe photocopy ni, tó lọ ń ṣàánú. Ó bá dẹ̀ ti pè mí mẹ́fì. Ìgbà tó tẹ̀ wá mọ question, èwo làbúrò tó máa copy and paste. Ó tẹ̀ wá bẹ̀rẹ̀ nǹkan táwa ṣe. Mo pé kọ́ tí mo lè ṣe nìyẹn. Ṣé tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni? Idiot yẹn, ó ní kí n wá rí òun lọ́lẹ̀. Ó lóun fẹ́ gbé mi jáde. Ẹ wò mí dẹ̀ ti sọ fún tó bá máa fún mi ní 18/20 òun lèmi máa tẹ̀lé jáde àbí ẹni tó ṣàmọ́wé òun ló mọ̀wé. Ẹ wò èmi tèmi mo sọ́ọ̀rì gan lẹ́tírà kọ̀ọ̀kan kò lè rí òwò mi because bọ́ ìwà yẹn smelling ni wọn àwọn olóòórùn wò. Ẹ wò nǹkan tí owó bá ṣe ti ilẹ̀ báyìí ló ń gbé. Ẹ wò ẹ ká gbàgbé gbogbo yẹn jàre ó ti kọjá ẹ ká lọ ṣe fàájì tiwa náà ẹ ṣàmọ̀ pé wọn kì í ta bí ẹ̀ ní school ẹ ká lọ ṣe fàájì ta fún mi àfàyídégbò. Bóyá kẹ́yìn lọ máa mú bí i ní tẹ̀sí lọ́la ṣe bẹ̀rẹ̀ ráwọn madam àwọn lára tó máa fi gbé èmi ò lára òfò wọ́n kẹ̀rẹ̀ owó pọ̀ nílé àwọn ò dẹ̀ mind the copy and paste èmi ní tẹ̀sí mi ráyè gbogbo yẹn. Wo ìwọ ló mọ ìfíkò ẹ jẹ́ àlọ́ tàrí. Ó máa jẹ́ ìyá àti mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ jẹ́ àlọ́ rẹ̀ ó jẹ́ máa pàdé lé. Ok ẹ ṣẹ́kẹ̀. Àbí ẹ̀ máa gbọ́ kí wá lọ mú bí i àti mo ní tẹ̀sí lọ́la ẹ tí ò ní yẹn dógbó ẹ̀yìn. Ọmọ ilé bí Sẹmọ́línà. Ó sọ. Bébí bẹ́ẹ̀. Bọ́ọ̀sì ọ̀pá. Ojú ẹ̀ dán. Àbí o. Àbúrò mi. Àbí bí egun gan-an. Báyìí tí. Mo wà ókè. Níbo lẹ ti ń dàbọ̀ kí ló ṣẹlẹ̀? Wọ́n ti ń rush jàre kí n tó kúrò ní department lẹ́ẹ̀kan. Mo rí àwọn ọ̀rẹ́ ẹ̀ tí gbogbo ń jọ wà. Mo yí bí pé wọ́n fa àwọn dà. Wọ́n jáde iṣẹ́ sọ fún àwọn fẹ́ lọ ṣe fàájì ní off campus. Fàájì. Mo fẹ́ kí gbogbo wa jọ jáde ká lọ jayé lọ́balọ́ba ayé tó ta tó ta kí gbogbo nǹkan ti ẹ̀ fọ́ọ̀mù lórí package tẹ̀lé wa lẹ́yìn ṣé o mọ̀ ni pé wọ́n lórí fóònù àbí what do you think? Okay bí a pè ká lọ hang out pẹ̀lú yín àbí. That's what I'm talking about tó ṣe ń sọ lómi ni àbí kí ló fi ọ̀rẹ́ mi. Okay since ẹ pé àwọn ti lọ ṣe fàájì tí wọn me I can spare you guys 5 minutes ẹ ká jọ lọ. Mo bá wò kí n ṣe yé náà má kàwé ẹ̀ jàre. No mo lè spare 5 minutes. Orú ẹ̀ náà sọ má kàwé ẹ̀ jọ. Ọmọ ìyá mi serious student ni wọ́n kàwé ẹ̀. No mo lè spare 5 minutes. Kàwé ẹ̀ ó ti yẹ ọmọ ọgbọ́n máa ṣe. What is wrong with me? Imagine the embarrassment. Onílé wàhálà ẹ̀ pọ̀. Wàhálà ẹ̀ pọ̀ gan-an lọ. Mo rí lẹ́kọ̀ọ́. Amórìbọ̀ kò wá sí school. Kí ló ṣe òun? Àwọn àdá ọ̀wọ́ ẹ ló jàre nígbà tí kò ní kú tipẹ́tipẹ́ gbà ẹ. Ẹ mọ paradise náà mi ò tiẹ̀ rẹ́ ní one of them gan. Wàhálà ẹ ti pọ̀ jù. Nígìrì. Ó mọ̀ ṣẹlẹ̀ ìpàdé mi jẹ́ kí n pè é létà ṣùgbọ́n wàá pè é létà ok? Bébí báwo ni?
jọ fi mí lẹ́jọ́ bó ṣe rí obìnrin ló ń bá sọ̀rọ̀ lórí fún yẹn ó tún wá rẹ́rìn bọ́bọ́ yóò tiẹ̀ wá ní ọpọlọ mọ́ gbogbo tí ayé ẹ̀ kó jọ ọ̀rọ̀ obìnrin lọ́mọ́. ó kí ló máa ń ṣe ẹ̀ náà níjọ́ wo ló máa gbọ́rọ̀ ọ̀nà wá tiẹ̀ farabalẹ̀ ó bá mi bí mo kọ́ ọ́n sin ohun mẹ́rin tí mo kò dẹ̀ ti ń bẹ̀rẹ̀ sí. bẹ́ẹ̀ ló ṣe sọ̀njọ́ ó tún ní gọ́ọ̀tà tí máa sọ̀rọ̀ àbí ó máa parọ́ onírò òṣì ó rẹ́ níbẹ̀ bó ṣe rí ó purọ́. ó débi ìsìn ọ̀rẹ́ tí mo bá sọ̀rọ̀ pa ọ̀rẹ́ mi ni mo bá sọ̀rọ̀ Ṣọlá lórúkọ ẹ̀. báwo ló ṣe ń ṣe báyìí torí Ọlọ́run olókùnrin lòun bá sọ̀rọ̀ ṣọ́kùnrin lòun jẹ́ Ṣọlá ni. kò sẹ́ẹ̀ tó kun ẹ̀ bẹ́ẹ̀ obìnrin lélẹ̀ tó ń bá sọ̀rọ̀. ṣé bóò ni ta ni Ṣọlá kí ni ta ilé. ló tún fi fóònù hàn bí adì. ó rí bó ṣe rí àgbàyè òṣì onírànù ó tún lè gọ́ọ̀tà àti máa sọ̀rọ̀ àbí ẹjú ẹ̀ pọ̀ àárọ̀ jíjẹ̀ kọ̀ ọ̀bùn ẹ̀ ọ̀bùn ẹ̀ tí wọ́n á dàpọ̀ ẹ̀kọ́ eré òṣì ó rí bóyá rí àgbàyè onírànù get out jọ. jọjọjọjọjọ. Desmond má bínú torí Ọlọ́run. wọ́n àtìlẹ́yìn tó wá máa jó inú àpáta ọ̀bà níwọ̀ ẹnu àké bínú wá o. ṣé kò fọ́. fọ́ owó fóònù tí mò ń lò kí ló fẹ́ fọ́ bátìrì gan ìwà ń bẹ wọ́n ti pè wọlé sí. hello ọ̀rẹ́ jẹ́ kí n pè padà níta ọ̀kẹ́. Mọ́mí ẹ̀ ti dé ẹ káàbọ̀. Kí ló ṣe ẹ́? Kò sí nǹkan kan tó ṣe mí, mò ń play game mi. Kò sí. Ẹ̀jọ̀, kí ni déètì? February 14. Kí lọ́jọ́ yìí jẹ́? Valentine's Day. Valentine's Day. Kí wá ló máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ èyí? Kí làwọn èèyàn máa ń ṣe lọ́jọ́ èyí? Mọ́mí ẹ̀ wo mi ò mọ̀. Mo ṣàmọ̀ pé ní Valentine's Day. Ọmọ mi ti níṣòro. Ìṣòro báwo? Kódà ó ní problem tí mi ò mọ̀ pa ẹ̀. Dúró ná, mélòó ni yín lọ́wọ́ mi? Látìgbà tí bàbá ẹ̀ ti kú, èmi àti ẹ̀yin náà ni. Àdágbé àdáfà, mi ò dẹ̀rù pé orí mi pẹ̀lú ẹlòmíì kan pàtó tàbá ní wípé níṣe ni mò ń gbọ́ tẹlòmíì tí mi ò gbọ́ tiẹ̀. Látìgbà tí bàbá ẹ̀ tó ti filẹ̀ ṣaṣọbora ni mo ti ń dá gbé ni mo ti ń dá sọ mo ti wá ti believe wípé if there's any problem tó bá ní ó yẹ kó lè sọ fún mi gẹ́gẹ́ bí màmá ẹ̀. Ìgbé màmá mi ò ìṣòro mi lélẹ́yìí kí dẹ̀ mọ̀ bí mo ṣe máa sáré. Lẹ́ni Valentine's Day tí gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ti jáde ìwọ wá jókòó sínú ilé òun romance tablet òun ṣe rànràn pẹ̀lú kọ̀ǹpútà. Problem, I don't understand you. Nǹkan ṣe é torí lọ́jọ́ àjíǹde ìwọ náà la máa bá lé lọ́jọ́ kérésì ò níbi tó ń lọ tó bá wá gẹ̀gà tó bá dijọ́ léyà báyìí inú ilé yìí ló máa takú sí o máa wo fíìmù látàárọ̀ títí dalẹ́ ni. Èyí Valentine's Day ọjọ́ táwọn èèyàn celebrate tó ń celebrate ìfẹ́ ó wà bí báyìí òun romance tablet. Èmi kan tí mo jẹ́ ìyá ẹ̀ èèyàn bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí ló fún mi lápọ̀ìmẹ́ǹt tí ó yẹ pé mo láti wò mo ń ṣàmúràn ní pòkè èwo ló máa pè mí lẹ́ni mo ṣe ń wò mí mo ti mú gúdà mo ti mú stout mo ti jẹjẹ tútù mo jẹjẹ yíyan ọ̀fadà ráìsì gbogbo ẹ̀ ni mo ti jẹ mo ti jayé burúkú níbi tí mo ti ń bọ̀ ọmọ tí mo wá bí tí mo ti rò pé bóyá ó sì máa jayé mi kan ó wá jókòó sí mi báyìí òun romance laptop oní dẹdẹdẹdẹ ẹkùn wọn lọ ni bí ó ná ìwọ ọlọ́bàyàn lé ni.
mi ò wo mood ní gbogbo nǹkan mi ìfẹ́ lọ sẹ́ni wẹ̀ tó bá jáde sí tẹ́nìkan bá gbé ẹ jáde nǹkan mi lọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ máa fẹ́ máa mi ò lè tí rẹ̀ dì fún yẹn sìn. Really? Mo ti wá sọ fún ẹ wípé tó bá mú wọn wálé màá nù ẹ̀ pa. Báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí kí n gbé wọn wálé sí káwọn tún máa dìmáàdì fún return visit ẹ wo mú wọn gbogbo lọ́jìkì ẹ̀mí rẹ̀ tí rẹ̀ dì fún. Ọmọ ìtì ní ìṣòro tí mi ò ní o ò dẹ̀ sọ nǹkan tó wà ní ẹ fún mi kí n jáde sí. Mummy, I'm fine kò sí nǹkan kan tó ṣe mí, I'm okay. Bó ṣe mọ̀wé tó you are a multi-talented child bó ṣe wà yìí you are beautiful èmi ló fẹ́ wájọ́ àbí ò ní wà ní. o gbọ́dọ̀ dé church àfi kí n gba ṣọ́ọ̀ṣì lọ àdé church. Mo mọ̀ ọpẹ́ báwo ọpẹ́ alágbára mà lọ́pẹ́ ẹ̀sìn bó bá ṣe wù ló ṣe ń ṣayé mi ọpẹ́ tí mo dìídì lọ bá ní class wípé ká tiẹ̀ lè ṣẹ́tù ìjà tó wà láàrin mi àti ẹ̀tẹ́ bá rí bí ọpẹ́ ṣe embarrass mi táwọn èèyàn dẹ̀ pọ̀ ní classroom bí nǹkan mi níjọ́ va àgọ́gọ́ mo tún wá ọpẹ́ lọ sílẹ̀ mo ní láti dúró níwájú tàǹgbà tí ó sì mọ́ mi ẹ̀ lé mo wà ń bẹ̀ all through ọpẹ́ ò padà yọ sí mi títí di alẹ́ ni mo fi wà ń bẹ̀ ìjọba kí ọkọ tiẹ̀ wálé gan dípò tó tiẹ̀ máa bá mi ń ta pé bí ó tiẹ̀ fẹ́ gbẹ́bẹ̀ mi pé bí mo tiẹ̀ ń bẹ̀rẹ̀ rárá àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe èmi náà rèé mo ń wá ọpẹ́ káàkiri náà ni ìjọ tí bá rí màá bẹ̀. Desmond ìwọ náà la máa bẹ̀ ò ní bínú ni ṣó ti gbọ́ má bínú akúkú ń bá sọ̀rọ̀ adé tún máa bá sọ á gbọ́ lágbára Ọlọ́run. No problem anytime tó bá rí ṣàrántí láti sọ fún pé I love her so much. má wọrí a máa bẹ jíṣẹ́ fún. èmi rẹ o nífẹ̀ẹ́ ọpẹ́ gan ni ìfẹ́ wà lẹ́nu mi o seriously mo fi ṣeré o ìfẹ́ tí mo ní fún ni mi ò lè sọ pé báyìí lóbìnrin ṣe ń rí lójú mi ò mẹ́ni tí mo lè fẹ́ tí bá fẹ́ ọpẹ́ ìjọ tó bàbá mi lè sọ fún pé mo nífẹ̀ẹ́ má pè é láti mọ̀ bí o ti rí. Mummy ò kí n bá Ọpẹ́yẹmí sọ̀rọ̀ why don't treat bọ̀bọ̀ yìí báyìí náà ọkùnrin tó ní kó ṣe wọn ọ̀pọ̀ nígboro mẹ́rin èmi gan tó pé Kọ́lá wọlé kò love mi tó báyìí gan mo gbá mú tipẹ́tipẹ́ ni. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí why are you talking like this ó dẹ̀ sọ pé mi ò kí ń bá sọ̀rọ̀ mo máa ń bá sọ kò gbọ́ ni ọ̀rọ̀ ọmọ yẹn kẹ̀dẹ̀ rí ẹni tó lórí tí ò ní fìlà ni ṣé ká jẹ́ pé irú èmi ni mo rẹ́ni tó ń tẹ̀lé mi báyìí ni ṣé mi ò ní gbórí mi pamọ́ síbi kan. èmi tí mo wọ́n yẹ kó tó máa tẹ̀lé mi lé òun tún fẹ́ nìkan ṣakọ òun ló mọ̀ ṣá. anyway mo lọ sọ́dọ̀ Kọ́lá mi mo ti mí ìṣẹ̀bàjẹ́ ara mi dẹ̀ ti wà lọ́nà a máa ríra lé. ìyàwó sì kì í yẹ jà sí ẹ. báyọ̀ á jẹ́ ẹ̀ sí mi. Desmond báwo. Kí ló ń ṣe ń bí bá ìwọ nìkan? Mo ń dá ṣeré ń bí ni. Mo ń dá ṣeré. Ìwọ nìkan. Mo rí bẹ́ẹ̀. Wà táwọn àwàdà yìí. Èmi ló ń tèmi nìyẹn. Àtọmọ tí mò ń wá tó ń bí mi lè kí mò ń ṣe ń bí. Mo ń kiri ọjà ni. Desmond. Ẹlẹ́ tó dúró. Bóòlì. Ẹlẹ́ tí ó pọ̀ tí ó dẹ̀ ṣẹ́ dáadáa. Ọmọ Jésù. Bí wọ́n bá ti rí girlfriend ẹ̀ ò ní béèrè wa mọ́. Wọ́n ṣe ilé ayé bẹ́yẹn o. Ọlá pé boyfriend yìí tẹ̀yìn travel ni. Ó ṣàwọ̀ ládàá yín méjì ẹja fi yín lẹ̀. Ọmọ wọn we dey go. Àwọn ilé fọ̀. Àlétà rọra. Wà sí bàtà gíga. Báwo ni? Ó ṣe lọ. Mo kí wọn náà àti appreciate bí mo ṣe nífẹ̀ẹ́ tó ń sìn. Ó dẹ̀ mọ bí mo ṣe tó nínú ayé ẹ̀ ń sìn. Bó ṣe yẹ kó jẹ́ pé ìgbà tí ìjà bá ṣẹlẹ̀, àwọn ọ̀rẹ́ ẹ̀ ló máa bá wa parí ẹ̀. Kò dáa náà. Kò dáa. Ó kẹ́ mo ti gbọ́. Àwọn ọ̀rẹ́ mi ti bá mi sọ̀rọ̀. Ó ti sọnù
máa fún ní fóònù ẹ̀ tí mo là mọ́lẹ̀ ó wá promise mi kó máa ra big baby fún mi. Anyway fóònù mi tó fọ́ mọ́lẹ̀ kò sí nǹkan kan tó ṣe ó jábọ́ kò fọ́ ni ṣe ti yẹn sìn àti ra bíbí fún ẹ kì í ṣe problem mi but máa surprise àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn tó rán léde wọ́n really try fún mi gan màá wá gbé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta jáde àwọn náà wà ní dá jáde nìkan wọ́n wá ní handbag lọ́wọ́ kí nìyẹn ni àwọn boyfriend wọn. ẹ ṣe gan ìgbà ló máa gbé wa jáde. máa gbé yín jáde níjọ́ Friday now. Serious. alẹ́ Friday máa wọ̀ rí máa gbé yín wọ̀bì kan tẹ̀ dé rí. No problem ẹ ṣe o ti tọ́nu ẹ̀ bọ̀ wọ́tàṣà. nǹkan tó sọ yìí ti tọ́nu ìgbà ló sọ pé máa gbé wa jáde everything ó ti tọ́nu serious. Ọlọ́run bó ṣe rẹ́rìn sí mi yẹn gbogbo ara mi kàn dídì ni Ọlọ́run ti pẹ́ náà mo ti miss ẹ gan seriously ṣé wọn pé mi ò mind ja so lè kiss me. No tó bá ti ra bíbí tó fẹ́ rà fún mi tán máa fún ẹ ní gbogbo nǹkan tó fẹ́. Bíbí ló máa determine bóyá wàá kiss me àbó ní kiss me. Electronics mi kò láyọ̀ lè tí ń bára tó bá fọ́ mọ́lẹ̀ nǹkan. Yes sir. Oh. Olómi, onítìrí, ọ̀rẹ́ mi, olólùfẹ́. Ẹ wo rọra pariwo jàre. Aládàáni, Aládùúwà, kò sóhun tó yọ wá. Ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀? Gist wà fún Desmond ti promise àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé tó bá di alẹ́ Friday òun máa gbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta jáde. Kẹ́yìn méjèèjì kẹ́ mú boyfriend yín dání. Ọpẹ́ o mo ti ronú bíi ti máa lọ ní weekend yìí. Ta ni máa mú dání o iná boyfriend mi? Yes. Dọ̀lápọ̀ òun ló hot ní live mi báyìí. Ẹ wù mí ta ló wọ máa mú dání. mo ṣe ń rò lọ́wọ́ ṣùgbọ́n bí a ti bá òwe tán máa fún ẹni feedback ẹ̀ sí ìtàn. Ọpẹ́ ṣé mo ti sọ nǹkan tó bá dùn? Wo bíi pé not really but ó mọ̀ pà kí n tójú oníkà mẹ́sàn-án ká náà. Tí bá introduce náà àwọn ọ̀rẹ́ Dọ̀lápọ̀ sí nǹkan. Bíi pé ìwọ ló tún sọ̀rọ̀ báyìí ọwọ́ mi ò ṣàjèjì sára méjèèjì náà mo ti introduce àwọn ọkùnrin tó ti pọ̀ fún àìmọye kó ṣe pé Wùnmí ni ò dá bẹ́ẹ̀ Wùnmí fine ó ṣe é rí ó tún mọ̀wé kí lé ọkùnrin wá tí ò sí lára rẹ̀ àmọ́ wọn kì í láìkẹ́ náà ni ẹni tí ò dáa tó gan-an mo introduce ọkùnrin sí wọn láìkẹ́. Jẹ́ kí bàbá. Ẹ máa gbọ́ o. máa rí ẹjọ́ jáde nítorí ẹjọ́ bọ́tà. Kí ló wà lébi ń pa mí? Indomie ni mo ń sè. Ṣé máa táwọn méjèèjì? Of course. Wọ́n bínú bíbí bí ṣe sọ̀rọ̀ sí ẹ lánàá. Èmi ò bínú yẹn ti lọ. Ohun mi ìwọ náà jẹ́ ká rò dáadáa torí àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n lójú tì ọ̀rẹ́ mi ojú òtì mi èmi gangan ni mo lójú tì ọ̀rọ̀ yìí ó ń fàmójútó láàrin gbogbo wa ìwọ nìkan ṣá ni ò lè sọ pé ọkùnrin yìí tẹjọ́ wọlé wòde bí a kò lọ bá àwọn ọmọ mi nílé kọ́bẹ̀ jáde sọ̀rọ̀ yìí àbí kí ló rò. Sórí ọ̀rọ̀ mọ́mì tó mẹ́rù bá yẹn má sọ̀rọ̀ lọ síbẹ̀ rárá mi ò kí ń fẹ́ kí mọ́mì mọ orú problem tí mò ń go through because mi fẹ́ fi wàhálà tèmi tún dákùn tìyá yẹn tí n bá lọ lé gan ṣe mo má pretend bẹ́ẹ̀ ni pé mo ní boyfriend tàwọn kí wọ́n mi wálé ni mi fẹ́ nǹkan tí ẹ fẹ́ kọ́ wà involve mi fẹ́ gbé wàhálà mi sí wọn ẹ̀yin tẹ́ súnmọ́ mi báyìí náà lè mọ orú problem tí mò ń go through. òwò àwa náà ṣọmọdé mọ a tó jáde sọ̀rọ̀ ara wa sẹ́ẹ̀tì wa ẹ̀mí ó sì wà lé ọkọ tó ti ń bímọ 2 mẹ́ta
bí a kì í mọ ẹ lọ sọ́dọ̀ ọkùnrin mi kan tó máa yíwọ́ padà bí ó lè find solution sọ̀rọ̀ ẹ̀. Are you serious? Of course. Inú mi á dùn ọ́. Ọjọ́ wo la máa lọ báyìí? Anytime a lè lọ lérọ̀lẹ́ a lè lọ lọ́la. Mo gbọ́nà tí mo owó ń dórí tí ń gbé kan. Okay. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́, ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́. Ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pé àgbà ní wèrè, ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n, ẹ máa gbọ́. Ẹ máa gbọ́, ìkíyèsára nìfẹ́ nílò kẹ́ máa gbọ́, ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Àgbà tó jìn sí kòtò, àgbà tó jìn sí kòtò, mo kọ́ ara yòókù lọ́gbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pé àgbà ní wèrè. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́, ẹ máa gbọ́ o. Ọpẹ́yẹmí, Sá, ṣé wàá òkè? ó wà okay sá, Báwo ni? ó wà pa sá. Wùnmí, Sá, báwo ni? fine sá. Lẹ́ẹ̀kan tí mo rí tẹ́ẹ̀rí tí mo dákẹ́ lọ yẹn, mo lọ sí ìlú àwọn àlùjọ̀nù ni. Oríṣiríṣi àlùjọ̀nù ni mo rí. Mo rí àlùjọ̀nù tó ga tó skyscraper. Mo rí àlùjọ̀nù òmìrán. Ṣùgbọ́n Ọlọ́run fún mi ṣe mo gbà àárín wọn kọjá. Bí mo ṣe wá ń lọ, mo wá pàdé àlùjọ̀nù kúkúrú. Mi ì mọ̀ yí pé bí wọ́n ṣe kúrú tí wọ́n stubborn iná làlùjọ̀nù kúkúrú náà máa ń stubborn. Lábájọ bẹ̀rẹ̀ sí ní fà mọ́ra wa lọ́wọ́. Ṣùgbọ́n at the end of the day, ó kọjá lára ẹ̀. Bí mo ṣe wá ń lọ, mo wá rí àlùjọ̀nù obìnrin kan. Ó rẹwà. In fact, ó fine gidigidi. Mo bá bribe boy spiritually. Mo bá ṣí àlàyé ọ̀rọ̀ yín fún. Ní àánú yín bá ṣí. Ẹ má jẹ́ kó yà lẹ́nu o, gbówó àmì tẹ́ jókòó sí yẹn o. Ṣùgbọ́n ẹ lè rí, ó ń bá mi sọ̀rọ̀ báyìí. Ó ní kí o kọ orúkọ gbogbo ọkùnrin tó bá mọ̀ wá ní kíákíá. Ó dé kó máa ṣe bí àfihàn ó mọ̀ fún mi kọ̀ọ̀kan. Ọmọ láńlọ́ọ̀dù àti sọ fún mi tó tó sílẹ̀ pọ̀. Àtọ̀rẹ́ Desmond ó bá mi. Orúkọ Desmond wo mistake níbi tára mi ti ń lọ then cancel. Ẹ̀yà ẹgbà sá. Ọkùnrin tó wà nínú ìwé yẹn, òun ládé orí ẹ̀. Adé oríta ni boyfriend mi lélẹ́yìí mi ṣe mistake mi dẹ̀ cancel ẹ̀sùn wo ẹ̀sùn wo. Àlùjọ̀nù kì í parọ́. Ẹni tó máa fi ṣadé orí nìyẹn. Ẹgbẹ́ ló ṣiṣọ́ ọ̀jọ̀ mo dẹ̀ tún sọ ẹ̀dẹ̀ tún bá mi sọ̀rọ̀ mo ní pé lẹ́yìn kan ló máa fẹ́ kó tẹ̀lé work láíláí boyfriend mi lélẹ́yìí mo dẹ̀ lè fi ṣeré irú ọ̀rọ̀ òṣìwò lẹ́ sọ jáde lẹ́nu ooo àìsí nísìnyí òṣìwò gbogbo ẹ̀ ló ṣe sàn. Ẹ wò sá, ṣe rí orúkọ eléyìí, orúkọ boyfriend tẹ̀ ni. Ó ṣe mistake kan ní àdètí cancel ẹ̀. Èyí tó wà lọ́wọ́ yẹn ni kẹ́ bá wà wò. Wùnmí, ẹni tó máa fi ṣe ọkọ nìyẹn. Tí o bá fẹ́, á lówó, á lọ́lá, ẹ̀mí àgùn, wò ó, kódà á di ọba ìlú. Tí o bá ṣe é ṣe pàápàá, á di gómìnà. Ẹgbẹ́ ló ṣí sọ̀jà ọ̀rọ̀ orí burúkú ò lẹ́ sọ ọ̀rọ̀ òṣìwò lẹ́ sọ kò lè work láíláí ọkọ mi níṣẹ́ orí bó ṣe rí aṣẹ́wó oníranù. Ó jẹ ní sùúrù ni. Rèké Sunday. Ṣé ìwọ ni kẹ́kọ̀ọ́ wá sílé lálẹ́ àná? Ó fẹ́ ju ẹ̀gbọ́n ẹ̀ rárá. Òun tí wòye kóbìnrin kiri. Jẹ́ ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀. Jam form tó jáde last ǹjọ́ ra. Mo rà. Mo rà.
Mọ́ra. Ṣé o ń kàwé? O fẹ́ jẹ gbogbo ẹni tán. Ṣorí tí bá fi ẹ̀yìn ọwọ́ mi báyìí. Máàmì ẹ̀yin àtọmọ yín ṣá ẹ jẹ́ rọra. Ìwọ náà ò kì í gbọ́ràn àbí. Ṣorí nǹkan tí àbúrò ẹ̀ dà mí láàmú. Anyway, máàmì mo ti ń jáde nìyẹn. Mi ò dé wálé ní èmi mọ́ ó di àárọ̀ ọ̀la kí n tó dé. Kí ló dé? Nítorí ibi tí mo lọ ni. It's okay. Advice mi fún ẹni pé anywhere tó bá wà tílẹ̀ bá ṣú ẹ sí ibẹ̀ ni kò sùn. Má rìn lóru o. Ṣèbí nítorí ẹ̀ mo ti sọ fún yín bó dáa ọ̀la kí n tó dé. Ẹ jẹ́rìí mi ni mi ò ṣọmọ rádaràda náà. Okay, my dear. Ẹ má lè dúró sílé o. Ẹ má dùn lóòótọ́. Kí ni? Mo fẹ́ fi ẹ̀yìn owó yìí. Ẹ bá fi gbà. Mo ń bọ̀ wá bí. Mo lọ tí bá fi gbà. Okay, my dear. Mo lè dúró sílé. O tẹ̀lé. Ṣé bó lè dájókòó sílé tẹ́lẹ̀? Ó ní ìranù ajẹ ìyàwó. Ìjọ́kíjọ́ tí bá tún rí obìnrin kọ̀ọ̀kan nínú ilé yìí. Wọ́n máa wọ pé kí ló ń ṣẹlẹ̀ yìí. Ẹ wo ẹ mọ̀ bí á tálẹ́ǹtì tèmi nìyẹn. Ṣé rí gbogbo nǹkan ní ayé yìí tálẹ́ǹtì àwọn sì wọ́n lọ èmi náà ní tálẹ́ǹtì tèmi. Wọ́n pa tálẹ́ǹtì náà là. Ní kó máa kóbìnrin kiri. Ewo tún ni wù mí sí. Ṣé mo sọ fẹ́ pé èmi àti Wùmí jọ ń lọ síbi kan ni? Ṣé kí Túndé bẹ́ẹ̀ sìn àwọn máa friend tí mo tó ọ̀rá manage kí Wùmí ṣùgbọ́n mọ́ mi lọ́wọ́ kò lè work tó bá ti mọ̀ pé o ò tẹ̀lé mi lọ jẹ́ kí n mọ̀ pé rọra máa dà lọ and besides bọ́dà láti láti lọ to you and bọ́dà láti ẹjọ́ máa ṣe lè fúnra ẹ̀ tí Wùmí ó ṣe tó ń dúró dé tó máa fi dé ó dàbọ̀. Wọ́n máa ń pe ọ̀rọ̀ ilé ìwé ó máa ń lára ọ̀nà. Ṣé àwa ní kò mọ̀ yẹn jẹ̀bi nígbà tó múyàn lọ? Àwa ní pẹ́pẹ́ sí kan wípé Wùmí o ọkọ ẹ̀ ló máa fẹ́. Ṣé possible ni? Èmi kò lè gbárù ẹ̀ o náà. Ẹ̀tẹ̀ máa gbọ́. Ẹ wà ní ti bọ̀dá láti tó wá ní pé mo jókòó tì. Yóò ti forí gbálẹ̀ o. Ọmọ green bag tó ní orange lára ìyẹn ni kò kọ́kọ́ gbé wá kí n wọnú ẹ̀. Tí bàdé ti rí inú ẹ̀ báyìí ọmọ yìí dá torí òun ló kó ẹ̀gbọ́n òṣèlú ra. Bá mi gbé báàgì wá. Kí ló dé? Onídìrí obìnrin tí wọ́n bá ti ṣe fàájì jù ó máa ń rẹ̀yàn. Bẹ́ẹ̀ gbogbo ilé sọ̀hún. Má lọ lágbára o. Kí ló dé sí ní kí ló tí wọ́n ṣe ní? Wọ́n bà gbogbo plans mi jẹ́ Ọlọ́run. Kí ni nǹkan tó ṣe? Can you leave? Mami, ó lágbára o. Ó ti yà mí lẹ́nu tí mo ṣe wọlé ikú mi ò tiẹ̀ tí ìrọ̀nà àbáyọ sí. Ọpẹ́yẹmí lọ sílé babaláwo. Bẹ́ẹ̀ni, Ọpẹ́yẹmí lọ lé babaláwo. Àwọn alówó lọ kọ orúkọ. Ó lọ kọ orúkọ gbogbo àwọn ọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀ ló bá tẹ́lẹ̀ níwájú babaláwo pé èwo ló dáa fóun, èwo ni ò dáa fóun. Dúró ná. Ṣé ẹ pọ̀ lọ́wọ́ Ọpẹ́yẹmí tó tó bẹ́yìn? Ìṣòro kejì tí mo ní nìyẹn. Àkọ́kọ́ ná ipe Ọpẹ́yẹmí kọ́kọ́ lè mọ ilé babaláwo. Ẹ̀kejì, ṣọ́kùnrin pọ̀ tó bẹ́ẹ̀ náà lóòótọ́ ni bẹ́ẹ̀ ṣe bí mí léèrè. Ọlọ́run àtọ̀rẹ́ ẹ̀kan ni wọ́n jọ lọ wù mí. Ìgbà tán débẹ̀ wọn náà kọ orúkọ lẹ̀. Wọ́n wá nínú gbogbo orúkọ tí wọ́n kọ. Wọ́n wá ní pé kan wà bẹ́ẹ̀ gangan tó kọ pé kò gbọdọ̀ fẹ́ yẹn. Wọ́n wá ní kan wà nínú orúkọ tí wọ́n kọ. Wọ́n nínú orúkọ tó wà lẹ́yìn wọ́n lẹ́nìkan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé kò gbọdọ̀ fẹ́. Wọ́n lọ́rẹ̀ẹ́ tí wọ́n jọ wá yẹn gangan ó ní ẹlẹ́dàá wọn jọ papọ̀ pẹ̀lú orúkọ tó kọ. Máàmì orúkọ olókọ Desmond èmi ò ní wọ́n ní pé mi gbọdọ̀ fẹ́ Ọpẹ́yẹmí. Pé Wùnmí ibẹ̀ mọ Wùnmí ọ̀rẹ́ wọn lé mi àti ẹ̀ lẹ́lẹ́dàá wa jọ̀rọ̀ mọ́ra wa. Wọ́n lọ́kọ tí Wùnmí bá ti fẹ́ wọ́n ní kò sí bó ṣe máa wù kórí bó pẹ́ títí kódà kéyìn tán lẹ́nu ọkọ tí Wùnmí fẹ́ wọ́n ló máa padà di kábíyèsí bí ò di kábíyèsí á dé èèyàn pàtàkì nílùú pàápàá jùlọ gọ́vnà ló kàn. Abẹ́rẹ́ ayé mi báyìí màmí abẹ́rẹ́ mi báyìí pẹ̀lú àwọn ọmọ tí mò ń kó kiri. Àwọn ọmọ yìí máa dábìrà o.
ọ̀tọ̀ ní nǹkan tó máa wá lọ, ọ̀tọ̀ ní nǹkan tó máa gbélé wọn lọ́wọ́. You can imagine. Kí wo bí ti bá wo. Ṣé Wùnmí yẹn kò mọ̀ pé Ọpẹ́yẹmí ni tiẹ̀ ni? Àbí Ọpẹ́yẹmí gangan fún rẹ̀? Ṣé kò mọ̀ pé wọ́n lọ́kọ òun ni? Ṣé o fẹ́ mọ̀ wọ́n gbé ẹ fún Wùnmí ni? Àbí wọ́n jọ plan yẹn ni? A ní ojú òye mi yẹn máa mi ní pé kí ni Ọpẹ́yẹmí fúnra rẹ̀ kí ló wà lọ́dọ̀ babaláwo kó tí ì yé mi dé sí i. Ṣé o ti rí wọ́n ti lọ wọ́n ti bọ̀. Nǹkan tẹ́mi fún wa sọ fún ẹ ni pé ìwọ àti Ọpẹ́ ẹ ṣe ara yín báyìí. Kò síbi tí báwo ó dé ṣe bí gbọ́rọ̀ tó wà lẹ́yìn okùn. Má sọ fún mi pé ọ̀rọ̀ ọkọ̀ ajírọ̀ tútù tí ẹjọ́ lọ ló ń dìbètì lé lórí. Ṣé kò tó torí ni? Kò tó torí ni bí pé gbà mí. Ṣé kò tó torí ni ó dìgbà tó bá gbọ́kọ́ mọ́ mi lọ́gọ́. Ọpẹ́yẹmí kò fi sí ìdàgbà ọ̀tún. Mi ò mọ ọkọ̀ ajírọ̀ tútù rí náà. Yàtọ̀ síjọ́ tí ẹjọ́ lọ sọ́dọ̀ wọn ẹ kò jọ máa ń pè wọ́n lórí fóònù. Tó báwo ló ṣe máa wá pàdé àkópọ̀ pẹ̀lú wọn? Àánú. Bímpé tòótọ́ òun yóò mọ̀ wọ́n rí. In fact fóònù mi gan la fi ń pè wọ́n. Àmọ́ mo rí fóònù mi lọ́wọ́ Wùnmí. Ayé le Wùnmí lè ti pè wọ́n lẹ́yìn. Secondly, ó ní fúnra rẹ̀ ló korúkọ kò kí ṣe Wùnmí ló kọ o. Nǹkan tó sọ fún mi gangan nìyẹn ṣó mọ̀. Bímpé èmi ni mo kọ orúkọ tòótọ́ àmọ́ Wùnmí lè ti ṣẹ́jú sí wọn. Ó lè ti ṣẹ́jú sí wọn pé èyí tí mo káńsù yẹn gangan nìkan mú. Gbà míì Wùnmí ọmọ olórí burúkú tó yẹ pé kò lórí ọkọ yẹn tí mo ní kí n ṣàánú mo máa ní ìṣàánú ẹ̀ máa ní. In that case èmi àti ẹ àwa mẹ́tẹ̀ẹ̀ta àjọ lọ sọ́dọ̀ pásítọ̀ mi kan tí mo mọ̀ bóyá wọ́n bá wa ṣe prayer lé lórí. Ó bẹ́tà ó lè jọ ọkọ ẹ̀ ló máa gbà ń sìn. Ó fọ́ ni ẹnì kan ń gba àkàtà lọ́wọ́ Akiti mẹ́ forget. Ọmọ òṣì tó yẹ pé kò lórí ọkọ yẹn àwọn tí ò dá tó gan agbọ́kùnrin fún wọn wọ́n rí wọn mo sọ́ọ̀rì gan tó bá gbọ́ Desmond mi ò lè fi ṣeré mi sọ́ọ̀rì nǹkan tó bá máa gbà lára rí fún un. Ọjọ́ ń bọ̀ lóluwà wí ṣe bójú máa ṣojú wa ni mo yẹ wà ara mi gbọ̀n ṣe bí pé ká ti lọ bẹ̀ ọmọ lórí burúkú má ṣàfàlẹ́ tó yẹ pé kò lórí ọkọ yẹn ọyìn tí ò dá tó gan ṣẹ̀fà ń gbọ́kùnrin fún wọn rí. Wo jọ nítorí ọlọ ṣé wọn pa ní test ó ti yí ẹ bẹ́ẹ̀. Èmi ò ní test alábòsí òṣì ìtẹ̀lẹ̀ gbà sọ́ọ̀rì mi lè fi ṣeré wọn alábòsí ó ìṣẹ̀ kàwé kọ̀ ọ̀nà lórí ìmọ̀jà. Pastor. Sister Bímpé. Ẹ pẹ̀lẹ́, ẹ dẹ̀ kú ọjọ́ mẹ́ta. Sister Ọpẹ́yẹmí àbí. Ẹ ti pẹ́ ẹ̀. Láì ní appointment ọ̀rọ̀ yẹ kí n ti jáde, mo ń jáde lọ gan sí ni ẹ̀. Ẹ má bẹ̀rù sọ, ṣé àwọn pé mo sọ fún yín ká ní exam, so a ní láti kàwé nǹkan tó ṣẹlẹ̀ ní sá. Ọgbọ́n ìmọ̀ àti òye tẹ máa fi pass Ọlọ́run àfún. Nípa ilé tí ẹ bá wá, mo ti ṣọ́nà, ẹ̀mí mọ́ sì ti bá wa sọ̀rọ̀. You see, àfẹ́sọ́nà Sister Bímpé ni mọ̀ ọ́. Torí náà Sister Ọpẹ́yẹmí fẹ́ bá sọ̀rọ̀. Ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ tí ẹ̀yin méjì bá fẹ́ra yín. Mo rí ìgbéyàwó yín tí ó rí kọ̀lọ̀kọ̀lọ̀. Ọ̀nà yẹn ò smooth. Tó jẹ́ pé tí ẹ bá fẹ́ra yín, ẹ lè gbádùn ara yín. Wàhálà lénìí, ìjà lọ́la, ìdààmú lọ́túnla. Ìbànújẹ́ ayérayé ṣe é ṣe kó wọnú ìgbéyàwó yín wá. Ṣé ń gẹ̀ẹ́tì nǹkan tí mo sọ? Ṣé wá rí ọ̀rẹ́ yín kẹta yẹn tó bá jẹ́ pé òun ló fẹ́ ọmọkùnrin ìgbéyàwó náà máa dùn ó, ayọ̀ máa wà níbẹ̀, ìdùnnú àti ìgbéga àlàáfíà ó máa wà níbẹ̀. Táwọn méjì bá fẹ́ra wọn inú wọn á dùn kalẹ̀, ó máa dàbí ìgbéyàwó àkọ́kọ́ ní ọgbà Édẹ́nì torí pé Ọlọ́run ọba ó yọ́nú sí láti òkè wá ni. In fact ó ṣeé ṣe kí ọkọ yẹn kó jẹ́ gómìnà àbí ọba àbí ààrẹ ìlú orílẹ̀-èdè. Torí náà màá ròyìn Sister pẹ́ ọ̀rẹ́ yín kẹta yẹn ṣé ń gbọ́ Sister Bímpé ọ̀rẹ́ yín kẹta yẹn kò ní kẹ́kẹ́ kó fi ọmọ kan. Pásítọ̀ ìjọ ṣé ẹ̀rí nǹkan tẹ́lẹ̀ bá mi ṣe sí àti kó di tèmi. Sister pẹ́ Yorùbá sọ wípé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Tí a bá fi gọ̀ǹgọ̀ fà á ó ṣeé ṣe kó jábọ́ lulẹ̀ kó fọ́ kó bàjẹ́.
gọ̀gọ́ ṣeé ṣe kó bàjẹ́ láti òkè kó má bàa délẹ̀ torí lè má fagídí sí o ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ òun ni kí ẹ tẹ̀lé Ọlọ́run pèsè ọkọ rere tó máa jẹ́ lálùbáríkà fún yín tí ẹ máa gbádùn ilé ẹ̀gbẹ́ ẹ máa fagídí ṣe ti gbọ́ tàbí pé èmi ń lọ ibi tí mò ń lọ ìṣolúwa náà là ń bá lọ Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ wó lẹ̀ kí n sáré gbàdúrà fún yín orúkọ Jésù àwọn ọmọ ẹni wà pẹ̀lú wọn pèsè ọkọ rere fún wọn Jésù Olúwa wa ó dà mo rí yín náà mo rí yín náà. ọ̀rẹ́ ó ṣàtúbọ̀ wọn tí pásítọ̀ sọ sí ó ṣàrípa àjọ wá síbí ìbàyẹn kò ṣe pé bóyá mo wá lẹ́yìn bóyá jẹ́ àmà lọ. wípé mi ò gbà mo trust ẹ èmi àti wà sí tẹ́wọ̀n mi trust nobody lọ́rọ́ lé ayé yìí Desmond tó bá ń gbọ́ Desmond mi ò lè filẹ̀ fún anybody èmi ọpẹ́. Excellency. bọ̀ tí olórin wo lẹ́ ń rìn yẹn sí. Your Excellency. gbàgbọ́ kí ló sí ẹ̀. how many minutes ti dúró tó ń pariwo sí. ó mọ̀ pé àwọn. o dá mi lóhùn jàre wàhálà yẹn ti pọ̀ jù. kábíyèsí o. ti yí káùtì yí tòsí kàdé òpẹ́ lórí kí bàtà òpẹ́ lẹ́sẹ̀ káṣẹ òpẹ́ lẹ́nu kábíyèsí ẹjọ́ mo lọ́bì lẹ́nu kábíyèsí ẹ bá ti jẹ kábíyèsí tán ẹjọ́ tó yọ lọ ẹ ṣàfihàn iṣẹ́ ọ̀tún ẹ bá ti wà lọ́tún yẹn gbogbo àwọn ọmọ tó ti fi wá ṣakọ tẹ́lẹ̀ akọ máa gbẹ́sẹ̀ lé wọn. ó notice ẹ bàbá ó rí pé báyìí ti sick. kí ló ṣe tó sick. a ò rí bóyá ṣe ni. kí ló tó ń wò bá. bí báwo. ìwọ fẹ́ sọ pé you understand nǹkan tó ń. ẹjọ́ má bínú tí bá understand tó fi ń ṣe dáadáa báyìí ṣé kò lọ sí school. kò yẹ kó débi ìsìn kó jẹ́ kájọ jókòó ká mọ bá ṣe máa sọ̀rọ̀ nǹkan tó wà nílẹ̀ kó tó máa pè mí ní kábíyèsí ó rádé lórí mi. wá ṣòfẹ́ gbọ́ ọmọ tó bá ti di gọ́vnọ̀ ṣáà ti àwọ̀ ọmọró tó link láti Badagry mọ́ Ìkòròdú road yẹn àwọ̀ ọ̀dẹ̀ fèmí. lọ́wọ́ kan. kò yẹ half of the money àwọn máa kọ́ ṣe kí ni àwọn máa kọ́ kására then a máa bẹ̀rẹ̀ contract with half of the money tabatuwade halfway a tún máa abandon ọ̀nà yẹn just like some of our governors tá a lè dárúkọ. nǹkan tí mi fẹ́ kó ṣe fèmí ni no problem. oh my god aṣọpẹ́ kó tó yé mi ṣá no àsìkò tí mo dẹ̀ mọ́rú ẹ̀yìn ọ̀rẹ́ tí mò ń bá rìn náà ó dà pé ó really make sense dà pé máa stop láti máa bá yín rìn torí pé idiot lẹ́yìn méjèèjì so wọ́n fẹ́ sọ̀rọ̀ nǹkan tí wọ́n ní láti sọ ó lọ́rọ̀ obìnrin àbí ó mọ ju yẹn lọ ìtúwọ̀ náà fẹ́ sọ àwọn role model tiẹ̀ ó ní àwọn gọ́vnọ̀ tí wọ́n ti ṣe tí ò dáa dáadáa tán ṣe sílẹ̀ tí ò dáa yẹn táwa ń sọ pé kò dáa ó ní wọ́n fẹ́ try láti fẹ́ ṣe àbí ó make sense and since tí mo dẹ̀ ti mọ orú èèyàn tẹ́ jẹ́ náà ẹ kúrò wájú mẹ́jọ. wọ́n gangan báyìí ló ní fault ọ ní ọbẹ̀ ti jiná kó kọ̀ wá jẹun kó má stress ara ẹ kò fẹ́ má stress ara ẹ wọ́n sọ fún ẹ pé kó wá fẹ́ ọmọ tó máa mú ẹ tó máa jẹ́ kó ṣe oríire lọ́wọ́ kan ìwọ sọ pé ó ti wà fi kíkọ́ ọ́zù kó ọ́zù ìwọ mọ̀ pé gbogbo bọ́ọ̀sì tó wà ní campus ló fẹ́ fọ́ ọmọ yẹn àti pé àjọ rẹ ni ká ní kò ṣe pọ̀ rẹ lèmi àti ẹni ọmọ yẹn. ṣòfẹ́ gbọ́ sórí ibi tí Desmond foolish dé ibi tó foolish dé àdéhùn mi tí wàá bá ń lé ibi kan jọ̀rọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ yẹn ni the only thing tí Desmond lè ṣe ni kó lọ ra soft drink fún wọn àjọ jókòó wọn á wòra wọn lójú àjẹ mi. ọmọ tó yẹ kó kì mọ́lẹ̀ kó baptize ẹ̀. ó dà pé orí yín ò pé tó ti yé yín wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ wò ẹjọ́ ṣẹlẹ̀ fi mí sílẹ̀ kẹ́ kúrò mi. ká máa lọ kábíyèsí ni ká máa lọ. ọmọ níbi yẹn jẹ́ sọ̀kọ́ láàánú mi fún bàbá. kábíyèsí o. kò ní pẹ́ kó tó yí ẹ. okay. kò ní pẹ́ kó tó yí ẹ. thank you sir. kò ní pẹ́ kó tó yí ẹ. ọmọ tó ti dé láwọn ẹ̀. kó yá pẹ́ kó tó yí ẹ. wọ́n fẹ́ káwọ́ sára bẹ́ẹ̀ òsì wọ́n bá ẹ sọ òṣè bí. ẹ kó sí lọ́jọ́ màá mọ̀ pé ìlànà òsì ọ̀rọ̀ ẹlẹ́fẹ́ bá mi sọ ní òtí nílọ látàtàrọ̀. idiot. ẹ káàsán. ẹ káàsán o. ẹ jọ̀ọ́ arábìnrin Ìbídùn Adékọ́lá òun la béèrè. That's my mom. àwọn náà ń bọ̀ sí. Ìbídùn Ọ̀túnba. kárí Ọ̀túnba. kárí orí adé ó bì ọ́ kárí orí adé ó bì ọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣàlàáfíà ló wà. adúpẹ́ lọ́dọ̀ náà wà àlàáfíà ni. gbogbo ilé ńkọ́. àlàáfíà ni àlàáfíà ni. tójọ́ mẹ́ta. kábíyèsí ńkọ́. àlàáfíà làwọn náà wà àlàáfíà ni gbogbo wọn wà. mọ́mi wà dé. láti ọ̀dọ̀ ọba tí mo ti ṣiṣẹ́ ń gbà kan àwọn lọ́tún ọba ń gbà náà
ṣé kò wá sí ìwọ tó ń bá. bẹ́ẹ̀ làábi ni orí adé ló rán ni sí ọ ó ní kí n jíṣẹ́ fún ọ pé kò fojú kàn. orí adé fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. ṣé kò sí láburú. ọlọ́run òjò ó sí láburú orí adé ní òun fẹ́ rí ọ láàfin pé kí ọmọ bá mi bọ̀ báyìí. ọ̀tún báwo lẹ ṣe wá mi rí. etí ọba ń lé etí ọba lóko èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ sọ mọ̀ pé ẹnu ọba ọkàlù ọkà oko ni ọba sì bá lórí gbogbo nǹkan lórí ẹ̀ ni àmọ́ bí ẹnu ọba ti kálù tó wò á ṣe wàhálà ká tó rí ọ tá a ti wà lórí ọ̀rọ̀ yìí nìsín ó ti lé lóṣù mẹ́fà tá a ti ń wá ọ kiri o kábíyèsí ó nílò láti rí ọ gan. Adéwùnmí mi ò rò pé. Adéwùnmí orúkọ kábíyèsí lọ sọmọ yìí ọmọ rẹ̀. Adéwùnmí ni mo sọ. orí adé ó gbé ọ Adéwùnmí orúkọ ọba wa. o ṣeun òkú àtúntò òkú ọ̀rọ̀ ìlú àgbè ọmọye kábíyèsí ọ̀ náà ṣe òkú akitiyan ìbídùn ní kábíyèsí ṣe bẹ́ẹ̀ ni kábíyèsí Adéwùnmí nìyẹn. Adéwùnmí olórí Adéwùnmí ọmọ ọba káàbọ̀. Adéwùnmí kábíyèsí. wòmí ojú lọ̀rọ̀ wa ibi tó wà yìí inú ilé ẹ̀ rèé èmi ni mo bí ẹ. I am your biological father. kábíyèsí ẹgbẹ́ má bínú ọ̀rọ̀ yìí kò yé mi o inú òkùnkùn ni mo wà nígbà tí àwọn bàbá olóyè délé wa lẹ́ẹ̀kan béèrè mọ́ ẹ̀mí wọ́n mi dẹ́ni pé kí n tẹ̀lé àwọn débi báyìí mo dé báyìí sí yìí ẹ wá sọ fún mi pé ẹ̀yin lẹ bí mi wọ́n mi dẹ̀ sọ fún mi pé bàbá mi ti kú ti pẹ́ so kò yé mi. bá ò bá ṣe tán àti tú ẹ lẹ̀ ó ṣeé ṣe kí irú ìjókòó yìí má wáyé ìyá ẹ tí ò sọ nǹkan kan fún ẹ ò ní bó ṣe jẹ́ ó ń bẹ̀rù ìbúra ni omi olóore mi nìyá ẹ jẹ́ òṣìṣẹ́ nìyá ẹ jẹ́ láàfin yìí fọdún tó pọ̀ àmọ́ ní ọdún tó jìnnà sẹ́yìn nígbà tí ojú ọmọ ń pọ́n èmi àti olórí làbábí falẹ́rì. má fi lè pé má fi bí péré mọ́ fòlò ló pòmù tó bá ṣe rí báyìí ni kò rí torí pé kí ni là á hàn mí báyìí ni bàtà áké ló tún fẹ̀. kábíyèsí ìtumọ̀ odù tó yọ lójú ọpọ́n fáyì òun lórí ọmọ ní pọmọ wáyé. orí ọmọ ní pọmọ wáyé aláwọ̀ ọba làáhùn mi ní bàtà ń ké lótú fẹ́ ṣíṣọ lójú eégún. aláwọ̀ ọba ṣé àánú mi ò ṣe yín bẹ́ẹ̀ ṣe ń wò mí ni bẹ́ẹ̀ àwọn àgbà ní ọ̀rọ̀ kì í tóbi káfọ̀bẹ̀ bù ni sọ nǹkan tó bá wà ń bẹ̀ fún wa tó lọ́hùn. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ò ní tóbi káfọ̀bẹ̀ bù ẹ̀yin àmọ́ ìyá wa ọ̀dọ̀ yín lọ̀rọ̀ yìí náà pọ̀ sí jù. bí báwo. lọ́nà o. ìyá wa
àfi kí kábíyèsí kan mú arábìnrin kan wá fún kan bá a lájọṣepọ̀ kó lóyún. irọ́ tí yóò gbé láàfin olórí tí arábìnrin yìí bá finú ṣoyún lẹ́yìn oṣù mẹ́ta ẹ̀yin àti kábíyèsí ẹ̀yin náà jọ ní àjọṣepọ̀ ẹ̀yin náà bá dolóyún. ṣé n tí fà ń sọ ni pé tí kábíyèsí bá fi lè fẹ́ ìyàwó tó lóyún lẹ́yìn oṣù mẹ́ta èmi náà wá lóyún máa dọ̀lọ́ kábíyèsí aláròlé ṣe ti fáfẹ́ nìyẹn ó ti dá kò sí wàhálà ṣé ká ti gbé méjì láàfin kò ní wàhálà nù èèyàn náà dá bẹ́ẹ̀. kò pọn dandan kí kábíyèsí fẹ́ kó ti lóyún kó sì bímọ. ìyẹn náà ò lè kò sí wàhálà àbí. kábíyèsí àwọn òrèlè o. aláwọ̀ ọba ní àríyá ń tiẹ̀. kábíyèsí mo ní kí n wá béèrè pé kí ni ẹ̀yin àti ìyá wa fẹ́ jẹ kí lè tètè lọ dáná ilẹ̀ iṣu. béèrè ohun tí olórí bá fẹ́ jẹ náà ni màá jẹ. ibi dùn ibi ò pa wá. bí ibi ò bá pa àwọn ibi ò pa ẹ. kí lẹ fẹ́ jẹ. kó ọkà pẹ̀lú gbẹ̀gìrì. ìyá wa ẹ̀yin náà jẹ díẹ̀. ṣé èèyàn méjì àjọ jẹ. kábíyèsí. bẹ́ẹ̀ ni lọ́mọbìnrin wá láti dà ó. àjọ tí mo bá èmi náà mọ̀ pé ó fọwọ́ sí. mo fọwọ́ sí mo fara mọ́ bàbá àmọ́ ẹ ní rìn jìnnà ẹ lọ́mọbìnrin mi wá láti dà ẹ fi yẹn lè fún mi. wàá ṣètò ẹ. a kú oríire. wà ní jẹ́ láti dà. kábíyèsí ṣe rántí ọ̀rọ̀ tí mo bá yín sọ ọjọ́ kìíní àná tí mo ní kò nídìí àtúnṣepọ̀ ń wá obìnrin kan lọ síta títí kan mọ́ tí mo ní tá à ń pa pé ó wà nínú ilé ọ̀hún rẹ̀. ṣé ẹ̀dẹ̀ tíjọ́ sọ. gbọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí ìgbà tí àwọn ìyàwó ti bá mi sọ ti wà ní dọ́là ṣe àṣẹ. kábíyèsí ẹ máa ṣe é ni o. mi ì lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. kò ṣe nǹkan kan. àjọṣepọ̀ ọjọ́ náà láàrin èmi àti ìyá ẹ̀ òun ló dìwọ̀ yìí. òun ló dìwọ̀ yìí. ìyá ẹ̀ tó mọ̀ọ́mọ̀ tó wọ̀ ṣùṣù tó sọ ẹ́ ní Adéwùnmí ó mọ̀ pé ọmọ adé ni ẹ́ mo mọ̀ wípé wàá fẹ́ béèrè kí wá ló fà á tí
àti ìyá ẹ̀ àti wọ́ bẹ́ẹ̀ ṣe sí láàfin kókó dàgbà sáàfin. Mo ní bó ṣe jẹ́ ẹran ara ló lò wá. Àṣìṣe ní látọwọ́ èmi àti olórí. Lẹ́yìn tí ìyá ẹ̀ ti finú ṣoyún tí olórí pàápàá náà ti wá lóyún lẹ́yìn oṣù kẹta tí ìyá ẹ̀ ti ní tiẹ̀, nínú wa bá dùn pé ó Elédùà ti ṣe é. La bá yànda ìyá ẹ̀ kó máa lọ. Kódà fún lówó lọ́jọ́ náà lọ́hùn ó kọ̀ lòun ò fẹ́. A ò rí ohun fáyọ̀ ní kò ṣòro ẹ̀. Gbogbo ohun tí Elédùà ṣe nígbèsí ayé ó tọ́ pé ó jọ pẹ̀lú. Ṣé o mọ ẹṣin lóńdó? Ẹṣin lóńdó kùtùpà ẹṣin lóńdó kí 100 ẹṣin kí ó máa sáré nínú mi wọn kọ sí. Èmi gan mọ̀ pé inú yín dùn kábíyèsí. Inú mi náà dẹ̀ dùn. Orí Ọlọ́run ṣe fún wa o. Ìgbà yìí láṣẹ tó wá bẹ̀rẹ̀ sí ní mọyì Ọlọ́run. Kábíyèsí. Ilẹ̀ ìbídùn orí adé á gbé ẹ̀. Wàá rí bá ti ṣe wàá rọ́nà gbígbà. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ wa tó o bá rántí aláwo ọba ní ìgbàkúùgbà tó o bá lóyún tóyún ọ̀hún bá pé oṣù 3 gẹ́rẹ́gẹ́ olórí pàápàá àfẹnusọ́nù. Ó ti wá rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ọba yín yọ̀ ìyá wa. Ó ṣe. Ọmọ alálùbáríkà ó ṣe. Èmi àti olórí wa jókòó àwa rò pé ẹni bá ṣe ní lóore ọpẹ́ làdá. Ìyẹn ló jẹ́ ká ránṣẹ́ sí ẹ láàárọ̀ wípé a fẹ́ fi ẹ̀mí ìmoore hàn. Àbúrò máa bọ̀ báyìí. Súnmọ́jú. Gbogbo ohun tó wà wájú ẹ̀ kí ló ń gbélé? Báàgì ní kábíyèsí. Fàmọ́ra. Sórí bó ṣe ń wò yìí, owó ló wà ńbẹ̀. 2 million naira làní káwa náà fi ẹ̀mí ìmoore káfí hàn. Kábíyèsí. Ṣé o sì? Kí ló dé? Bí ẹ̀wọ̀n ló ní tí ẹ ní. Wàá fi gbogbo agbègbè lẹ̀, wàá rìn jìnnàjìnnà, wàá máa lọ jayé tiẹ̀ ń bò mí nítorí ó léwu púpọ̀ tó o bá wà láàfin. Oyún ló wà náà yìí, oyún ló wà náà olórí. Ẹbí wọ́n bá wà lọ fi oyún tiẹ̀ kó fi bí ọkùnrin, kó lórí kó fi tiẹ̀ bí obìnrin. Fìtínà ti bẹ̀rẹ̀ nìyẹn. Àbọ̀mọ̀ mi ì sì fẹ́ kí gbòòrò dàrú, mi ì fẹ́ káàfin dàrú. Bẹ́ẹ̀ni, ìbídùn, sórí nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé nísìn wàá wá búra, wàá fi orí adé búra fún mi àti kábíyèsí pé ọ̀rọ̀ tó wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀dá alààyè kan kò gbọ́dọ̀ gbọ́ láti ẹnu ẹ̀, àní kò tí ẹ̀ gbọ́dọ̀ ti ẹnu ẹ̀ jábọ́ báyìí àfi tèmi kábíyèsí bá sọ síta. Bó ṣe jẹ́ gan-an lólórí wí yẹn ó dẹ̀ di dandan kó ṣe. Bẹ́ẹ̀ ni kábíyèsí, mo ti ṣetán àti búra kábíyèsí. Àwọn ṣá kí n tó wá búra kábíyèsí, ṣe rí ohun tí mo ṣe ìdùnnú àti ayọ̀ ló já sí fẹ́mi nítorí pé mo rí pé mo fi ṣèrànlọ́wọ́ fórí adé mi àti fún ìyàwó pẹ̀lú gbogbo ìlú lápapọ̀ kí ìlú lè bá àtúbà kó lè bá àtúnṣe. Mi ò torí owó ṣe kábíyèsí, mi ò ní lè gbowó ẹ fìyà jẹ mí láàfin, ẹ tí ẹ fi nǹkan kan jẹ mí níyà rárá, mi ò ní lè gbowó kábíyèsí. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ à ń ṣe yẹn lábò àbá jẹ́ ká ṣe ti ìta fẹ́ ṣe iná ẹ̀yìn
kí leléyìí tí mo gbá mú yìí. Adé ni kábíyèsí. Mi gbọ́. Adé ni kábíyèsí. Adé ni ó sì mọ túmọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Wà wá gbá mú bí mo ṣe gbá mú yìí. Èmi. Ìbídùn ni. Ìbídùn ni. Mo ṣe ìlérí. Mo ṣe ìlérí. Mo búra. Mo búra. Pẹ̀lú adé ọba. Pẹ̀lú adé ọba. Pẹ̀lú orí adé. Pẹ̀lú orí adé. Mo búra. Mo búra. Wípé ohun tó wà láàárín èmi. Wípé ohun tó wà láàárín èmi. Olórí àti kábíyèsí. Olórí pẹ̀lú kábíyèsí. Ẹnìkankan kò ní gbọ́ lẹ́nu mi. Ẹnìkankan ò ní gbọ́ lẹ́nu mi. Àṣẹ. 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 Ọmọ alálùbáríkà. Ló ṣe ń bàtàbàtà tó yìí. Ó dà ìwọ tẹ́wọ́ kémi náà wá ṣí àdúrà fún wọn lọ. Lọ́wọ́ síwájú. Olúwowó ń ti wówó. Olúwowó ń ti wówó. Olúkú mo gbé àdúrà àjà hàn mi hàn. Agbẹdúdú orí tí àwọn márààrún gbèrò pọ́n fẹ́ bá Ọ̀rúnmìlà ṣọ̀tẹ̀. Ọ̀rúnmìlà gbé ọpọ́n Ifá jáde. Àwọn márààrún fi ojú kan ọpọ́n Ifá. Àwọn márààrún sì kú. Ọ̀rúnmìlà wá ní ọwọ́ ta ló kù sí. Wọ́n ló kù sí ọwọ́ àwọn ọ̀tá Ìbídùn ní. Ọ̀rúnmìlà ní tó bá ṣe bíi ti àwọn yẹn ni omi tí gúdúgúdú bá pọn inú ara rẹ̀ ní pọ́n sí. Ẹ̀wù tálákàn bá dá ọ̀ràn rẹ̀ ní fi bọ̀. Ayé ò ní rí ẹgbẹ́ ṣe. Ọ̀tá ò ní rí ẹgbẹ́ ṣe. Ẹlẹ́bọ lóògùn ò ní rí bí ẹgbẹ́ ṣe. Gbogbo ohun tó o bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Àṣẹ́gun. Àṣẹ. Àṣẹ. Kábíyèsí. Kábíyèsí. Àṣẹ mi pẹ́ kábíyèsí. Ìyá wa. Ṣé kí n máa ní kábíyèsí? Bí ìyá ẹ̀ ṣe lọ rèé là ń gbúrò ẹ̀ mọ́. Àmọ́ lẹ́yìn náà wá ń kọ́ gbogbo ohun tá ò rò ló tún wá ṣẹlẹ̀. Oyún tí olórí ní òtúbáńtẹ̀ ni wọ́n jẹ́ ká mọ̀ wípé a ti ṣiṣẹ́. Ẹ lọ pe arábìnrin tó lóyún fún yín wá. Ìyẹn ti di àfisẹ́yìn tí eégún fi ṣọ́. Nígbà tí oṣù mẹ́ta ti pé tó lórí pàápàá ti finú ṣoyún, òun làwa ti fún lówó tá a sì yàn dẹ́ kó má bá tiẹ̀ lọ. Kábíyèsí ẹ ti bọ̀rọ̀ jẹ́. Lọ́nà wo? Ó yẹ kárábìnrin ọ̀hún bímọ sáàfin ni. Àmọ́ Ifá ò fìgbà kankan kì í nílọ̀ fún mi pé mo gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yìí. Ẹ̀yin Ifá ò ní kẹ́ ẹ fẹ́, Ifá ò sì ní kẹ́ ẹ má fẹ́. Kárábìnrin ọ̀hún ti bímọ sáàfin ni. Síbẹ̀síbẹ̀ aláwọ̀ ọba, bí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀, ẹ ó níbi a tún lè gbé sí. Kábíyèsí kò sí ohun tá a lè ṣe sí o, àfi kẹ́ wá arábìnrin ọ̀hún sáàfin kó bímọ sáàfin torí pé orí ọmọ ní pọmọ wáyé. Orí adé mà wá kan tiẹ̀ o. Bá a ṣe kò sí wàhálà eré tá a bẹ̀rẹ̀ sí ní wá ìyá ẹ̀, kò síbi tá ò wá dé a ò má rí ìyá ẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà a ò sinmi, ojoojúmọ́ la fi ń wẹ́lọ̀ pé kán bá mi wá ìyá ẹ̀ ní àwárí, kán wá ní àwákan. Pàápàá nígbà tí wọ́n tún ti wá jẹ́ ká mọ̀ wípé ọkọ tí ìwọ bá fẹ́, ṣùgbọ́n mi, ọkùnrin tó bá gbé ẹ níyàwó òun ló máa padà jókòó sórí ìtẹ́ yìí tí mo bá ti dàgbàdàgbà tí mo rí bí agbáre. Ó wá di dandan fún wa láti wá ìyá ẹ̀ kan. Ohun tó fa ìjókòó yìí lónìí rèé. Mo dúpẹ́ ọjọ́ òní tiẹ̀ ṣojú mi. Mo dúpẹ́ pé mi ò kú àkóràn.
lóòótọ́ ni ìyá ẹ pè ẹ́ ní Adéwùnmí. Ó ti ń jẹ́ orúkọ ìbọ̀ tẹ́lẹ̀. Mi ò ní yí padà. Èmi náà tún wá tún orúkọ yẹn sọ fún ẹ wípé Adéwùnmí ni ẹ. Ọmọ Adé, Buhari bá ti ṣe o. Wàá rọ́nà gbégbá. Ojú òní tiẹ̀. Wàá dàgbà. Wàá dògbò. Ire lọ́tún, ire lósì, ní wá lẹ́yìn tiẹ̀ ló máa jẹ́. Tí ó bá wá tó àsìkò, ọkọ tiẹ̀ lọ́lọ́run máa yàn fún ẹ. Ọkọ alálùbáríkà lọ́lọ́run máa yàn fún ẹ. Wòmí, wàá ṣoríire o. Wàá ṣoríire. Àṣẹ. Ṣé mo dúpẹ́? Ṣé orí adé àgbẹ̀ ẹ̀? Ọ̀nà àdàgbà. Ọ̀nà àdógbò. Wàá rẹ̀ ní ṣóore fún ẹ. Ṣé mo dúpẹ́? Lórí. Ilẹ̀ ìbèdú káàbọ̀ ó ṣe orí adé àgbè ilẹ̀. Lẹ́yìn èyí, ẹmu tó kàn báyìí lórí ti pèsè oúnjẹ. Bóyá. Mo tún kàwé gan-an, kí ló wà ń di. Ẹjọ́ ẹ kọ jàre ìbororo yìí. Kábíyèsí o. Ṣé hàn mí sí ló máa ń ṣe yín náà? Ọba ló ti máa ń bára ṣe yín. Kábíyèsí jókòó. Ẹ wò bí fẹ́ wà láò, èmi ò fẹ́ wà láò. Ẹ ti ń jẹ́ kí kábíyèsí bínú sìn. Mo dẹ̀ máa ń sọ fún yín kẹ́ má yẹ kí kábíyèsí bínú. Títí ń sìn tí kábíyèsí bá bínú dé level tó yẹ pé ó máa sọ fáwọn ẹ̀ṣọ́ kó wá lọ sínú túbú ṣó máa dà ṣó máa make sense. Ẹ wo bí ìran tèmi ò tiẹ̀ ṣe wọn rí. Túbú kẹ̀. Wo no kì í ṣe pé bí a mò ń bínú àwọn wo ló ń bá sọ̀rọ̀ yẹn náà. Mo dẹ̀ sì máa ń wọ̀n ẹ̀ mi ò láìkẹ́. Wo ó jẹ́ àlọ́ fẹ́ wùn mí straight káàdé máa retí kí kábíyèsí kú ká wá olóyè àti kábíyèsí káàdé lọ ṣe kí ni ká lọ take over. Movie. Ọkọ̀. Ó dà ìpórí ẹ̀ ò pé àbí kábíyèsí ni wọ́n ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn àbọ̀wọ̀n káwọn kábíyèsí yẹn wọ́n máa ń lóògùn lára àbí wọ́n ń ro kúrò ó mọ̀ kí má darí kan máa ń wà fún wọn back to sender pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí àánú ìwọ ló ń ṣe mi tó ń fẹ́ yín ó máa fi tiẹ̀ ó máa fi kún bẹ́yìn méjèèjì ni ìgbà tí kinní yẹn bá ń bọ̀ tó bá ba òun àtẹ̀yìn náà tẹ́ rẹ́rìn akọ́yìn méjèèjì. Well, new development. Okay, development change báyìí sí. Ìgbà tó ṣẹlẹ̀ ń sìn pé kémi tó kúrò lélẹ̀ ni mo ti explain fún mọ́mí mi pé orí adé ń bọ̀ lé mo wá fún wọn lówó pé kàn fi ṣe bẹ̀. Ọbẹ̀ bọ̀kọ̀ tọ́ mọ́mí rẹ̀ kẹ́ wọ́n ṣe yàtì inú ọbẹ̀ tàbá tí kò rí àìsàn yìí lé ni orí adé ń lọ jẹ́ òní straight. Okay ẹ má bínú ó rà pé mi ni mo ṣe mistake gan mi mọ reason tí mo fi ń wá yín káàkiri ok tí mi ò bá yín rìn mọ́ nínú school ìwọ̀n á lé mi kúrò nínú school àbí ẹ jẹ́ ká jọ máa wò náà. No, wọ́n ti get ẹ̀ mo ní kí n wá pẹ̀lú yín bí ìtẹ́lẹ̀ nù bọ́ mọ́ ọ̀rẹ́. Kábíyèsí ọba náà tẹ̀lé wa. Jẹ́ kó máa lọ. Ọba tẹ̀lé wa. Bàbá tó wà ní. Jẹ́ kó máa lọ. Wo kò ní pẹ́ kó tó yí ẹ. Wàláì mi lè wait. Ẹ ò kí bọ̀bọ̀ ìjẹ́ kábíyèsí lásán. Mi ní parọ́ fún ẹ. Ẹgbẹ́ òsì. O fẹ́ tíra bá kò ṣe máa rí lọ́rùn ẹ̀yìn. Yóò bọ̀. Pẹ̀lú kẹrẹ̀. Àwọn kàtí bẹ̀ ọba náà. Ọba náà. Èmi ọ̀tún kọ́ òòsàn tèmi. Ọ̀tún ni ìwọ. Èmi ò tí bọ́. Ìwọ àtọ́ bá fi ẹ́ sínú aṣọ lásán báyìí máa dàbí wọ́n rí. Ìwọ lọ́fẹ́ fi ṣọ̀tún rí. Ó máa ká ẹ lára. Màmá wa ń bí ló máa wà. Wà máa sọ pé ilé ìbálògùn ló máa jáwọ́. Ó tiẹ̀ ní balógun rẹ̀ sí. Ó fẹ́ fi mí sílẹ̀ àbí ó rà bó ń ṣí èrè. Bọ̀kọ̀tọ̀ yín àdán lọ jẹ́ ni o. Mami. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo èmi ti lọ sí school mi ẹ lè wọlé kẹsùn náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé?
jókòó kò gbọ́ ilé èkó tó lọ sùn. Jókòó. Ibi tó ti jẹ́ mi yẹn ò dára rárá. Mami, ṣe fẹ́ gbọ́? Ṣé gbogbo owó tẹ̀ ń ṣe báyìí? Tẹ̀ ń ju báyìí yẹn. Ẹ jọ ẹ jù sọ́nà kọ̀ọ̀kẹ́ tètè sọ tó ṣẹlẹ̀. Èmi ní pépà. Skúù ni mò ń lọ. Gbogbo àlátẹ̀ sọ pé láì tí ń bá délé lálẹ́ máa gbọ́. Ṣẹgbọ́n ẹ má hà ti fi mí. Kí ló ṣẹlẹ̀ gangan? Sórí bí mo ṣe ń lọ báyìí nínú aṣọ òkè pẹ̀lú ìlẹ̀kẹ̀ lọ́rùn gèlè mi báyìí ó ń kan sánmọ̀ ni láwọn èèyàn bá ń kí mi ìyá ọba ni mò ń juwọ́ nígbà tí máa dé ààfin mo bá bá kábíyèsí lórí tẹ mo rádé lórí ẹ̀ mo rọ́pàá lọ́wọ́ ẹ̀ tí mo wú ẹsẹ̀ báyìí mo ní kábíyèsí rẹ̀ ká tí mo fẹ́ ṣe báyìí ó kàn gbójú sókè ni òmẹ́ tí mo rí ìwọ ni mo rí ló bá di Desmond mo ní Desmond abájọ wọ́n yẹn ń pè mí ní ìyá ọba tínú mi ń dùn olúwa ó mà ṣe o. Èmi ni kábíyèsí àrùn. Lágbára Ọlọ́run. Kì í ṣe ọmọ. Ṣé mo kí mi ìdá yín mọ̀ mi ìdá dẹ́sì mo yàtọ̀ sí ọmọ. That is not the issue for now. Èyí tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó important. Ní tí mo try láti sọ fún ẹ ni pé ọba ni ẹ o. Ẹ jọ̀ọ́ mami, nígbà tí ẹ jó dé ààfin yẹn, ẹ jọ̀ọ́ ṣe rántí ṣe kábíyèsí. No, mo fẹ́ ṣe báyìí. Ló wá sọ fún mi pé màámi mo rántí pé ìyá ọba ni mí. Ẹ ṣe kábíyèsí àbí. Ó máa jọba. Sórí ọ̀rọ̀ tí a jọ sọ láàsì yẹn ó wá rántí mo dárò wọn ní àbájọ. Aṣọ máa jọba lóòótọ́. Ṣé ti gbàgbé pé ìdílé onílù onídádì wa ti wá àbí. Ìyẹn kọ́ ni yù. Ọmọkùnrin ilé tí mi. Desmond. Torí ọjọ́ tí mo dé tí mo sọ fún yín nípa pé wọ́n mú orúkọ lọ sọ́dọ̀ babaláwo ṣé àwọn káyìn lẹ dúró lẹ́yìn mi lẹ jẹ́ kí n mọ̀ wípé ọpẹ́ jẹ mí gangan mi gbọ́dọ̀ jẹ́ kí èṣù yà wá kí lẹ wá ń try láti sọ máàmì mi ò nífẹ̀ẹ́ sí nǹkan tẹ́ ń ṣe ṣó ti yé yín sìn aṣọ pé ta ló sọ fún yín pé Ọpẹ́yẹmí náà kò wá láti ìdílé tó dáa ẹ má kó nǹkan méjì papọ̀ ọ̀rẹ́ ni gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀ta Ọpẹ́yẹmí ni mò ń fẹ́ ọ̀rẹ́ ni wùn mí ẹ jọ̀ọ́ ẹ má dá nǹkan mi lẹ̀. Mo nǹkan tó ṣẹlẹ̀ ṣoníjàyàn yẹn Ọpẹ́yẹmí ni ṣùgbọ́n sìn ìran tí Ọlọ́run fi hàn mí ìran ni o ìran tó fi hàn mí yìí mo á wò pé má kọjá mi olùgbàlà kò ń ṣorin àkúlẹ̀ kan ó máa jọba ṣé bóun náà ti mọ̀ pa lálàá ni mí ó di dandan kó ṣẹlẹ̀ o ní tí mi wá fẹ́ bí mi ṣe wà yìí tó bá ti ń bọ̀ nílé hello mọ́mì èmi àti wọn mi ń bọ̀ lé o máa fi ló pọ̀ sí máa fọ́ mi ọ̀ka máa ṣe oúnjẹ tó bá tún wá jẹun tán àkóyè ara mi fún ẹ ṣe nǹkan tó bá wù mí mo fẹ́ di ìyá ọba o ìyá ọba ni mí owó wọn nípa action mọ́ ẹ lára o bí ṣe ń sọ fún ẹ yìí sórí Ọpẹ́yẹmí mo mọ Ọpẹ́yẹmí náà nítorí mo wá rántí pé ọ̀rọ̀ tí babaláwo yẹn sọ fún àwọn ọmọ yẹn níjọ́ kìíní àná ó jọ gàtí kò jọ gàtí wo ṣe. Màmí ìyá ọba bóyá ọmọ kì í ṣe mí. wà á ní interest. ẹ fẹ́ ṣe ká wọn á ní kí ẹ dìde ìtumọ̀ ẹ ní pé mi ì ní interest lójú àlá. wà á ní interest. mi ì ní. alámi máa ń ṣe. Màmí ṣé torí nǹkan tẹ́ ṣe dá mi dúró ni. kò tó torí. ẹ ṣe náà mo ti lè. ó tó torí o. ó tó torí. mo fẹ́ jẹ́ ìyá ọba o. dẹ́ẹ̀sì bó ṣe ń lọ yẹn tó máa padà wá pẹ̀lú wùn mí ni o.
Ẹjọ́. Mo ṣe gbà kí èmi ṣíṣe ìṣúná Ọkọ mi. ó yà mí lẹ́rù. Mo kàn jẹ́ pé nǹkan kan ń bọ́dà mi. Kí ni ẹ? Nígbà tí mo rí Ọpẹ́yẹmí tí mo kàn fi gbà. Ó ná mà nà ọ́ ẹlẹ́ran ara ní gbogbo wa kò yẹ àwọn méjèèjì kọ́ ládẹ kọ ọ̀rọ̀ fẹ́ ayé wa Ọlọ́run ló kọ. It is written, produced and directed by Elédùmarè. So see anybody to make challenge ẹ kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀. Are you serious? I'm serious. As a matter of fact, mo ti sọ̀rọ̀ ẹ fún kábíyèsí. Kábíyèsí? Yeah. Mo ti ẹ̀ fi picture àwọn ọmọ lórí fóònù mi and he was impressed. He says he can't wait to see you. Wọ́n náà fẹ́ meet ẹ as soon as possible. Kábíyèsí? Yeah. Ṣùgbọ́n náà mo rò pé nílùú wa obìnrin kí n jọba. Sísọ dẹ̀ ti jẹ́ pé èmi nìkan ní kábíyèsí fẹ́. Ó túmọ̀ sí pé ọkọ tó bá fẹ́ mi ló máa jọba nìyẹn. So kábíyèsí sọ pé àwọn fẹ́ meet ọba lọ́la o. Oh my God. So máa di kábíyèsí àbí? Ṣé kí bẹ̀rẹ̀ sí máa ṣe kábíyèsí fún ẹ̀sìn? Ṣé ọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù yìí máa padà ṣe lórí? Àwọn ọ̀rẹ́ mi máa ń bú ogun ni. Mo jẹ́ ká fi yẹn lẹ̀. Sítórì yẹn fún ọjọ́ mi ni. Ìyá. Ẹ gbà mí fóònù ọkọ mi mú pé látàárọ̀ tí o gbé ṣé kò ṣe pé kò ti ṣọkọ mi báyìí. Ṣé bó ti pè tẹ́lẹ̀ ó náà ń bọ̀? Ní sùúrù náà. Ṣé ìwọ mọ̀ pé kò tíyan bá gbilẹ̀ ẹrù ẹrú ẹ̀ tó ni torí kò sí ìkọ́ táwọn èèyàn lè fi gbọ́ ọkọyàn lẹ́nujọ́ mẹ́ta. The same Desmond tí òun treat bí ẹni pé Ọlọ́run kọ́ ló dá yìí òun náà ló wá di ọkọ àtàtà báyìí. Wonder shall never end. Ẹjọ́ lẹ fẹ́ rò kan tó bá dẹ̀ wọ́n ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ìwọ falẹ́nu. Ẹ ti bínú. Anyway. Mo ti ń dúró de látẹ̀kùn mo ti ń pe fóònù ẹ̀ ò gbé ṣé kò sí anyway ṣá mo ti bẹ̀rẹ̀ gift sọ́sẹ̀ jẹ́ ká tètè máa lọ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má tẹ̀lé mi àtọkọ mi o torí ẹ lè mọ nǹkan tá a fẹ́ lọ ṣe ó lọ jẹ́ àwọn ọjà máa lọ. Mi ò lọ sí hostel kankan mo wọ ọ̀rọ̀ ìtìmọ̀ tí mo wá ṣòkè wọn kì í mi. Desmond kí ló tó ń wo òkun mi bẹ́ẹ̀ mú mi ó ṣàfẹ́ gba bọ̀bọ́ ìmọ̀ mi lọ́wọ́ ọlọ́ọ̀dẹ ni fún ọ ṣe Desmond ó yá dìde jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. Kí ló ń ṣẹlẹ̀ oògùn ló wà lẹ́nu ẹ̀ ṣé ètò tọ́ sí tèyí ṣé oògùn ni àbí kí ló ń tà láti sọ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tá a fẹ́ sùn jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún lọ́ọ́ fífò para ni ó wàá fipò para tán ó tún wá lóun fẹ́ lọ ya ẹ náà if you care to know ìwọ kọ́ ni mo wá síbi ayọ̀ mi ìdùnnú mi ẹni tí mo fẹ́ tó wọnú ayé mi táyé mi yàtọ̀ ẹni tí mi ò lé kiri kó tó di pé mo mú tó jẹ́ pé ìfẹ́ mi wà lọ́kàn tiẹ̀ náà wà lọ́kàn mi tájọ máa pé títí tíṣù kankan ò ní yà wá àdéhùn mi ni ẹni bí mo wá síbí láti wá gbé ṣeré jáde ni. Ó ti bí yẹ̀dá mẹ́tẹ̀lẹ́ ò tó bẹ́ẹ̀ bẹ́ta ni wíwí ó ti bí yàrá ìṣá ẹ̀dá kò tẹ̀lé lọ síbo. gbogbo bó ṣe ṣe bí àṣà ẹ náà ni mi ò fi lè fẹ́ ìwọ gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ rí lẹ́nu tó ń ò lè pẹ́ la láíláí ò lè gbé náà kò possible orí ọmọ tó clean wọ́n èmi mo ṣìyàn tẹ́lẹ̀ láti wá sọ́dọ̀ wash me ok lájúlẹ̀ kò kàn rí ọ̀pẹ ọwọ́ alfa ṣé o fẹ́ jókòó bí. Máa lọ o ẹ má yọ mí sẹ́tì. Ṣó máa kúrò bí nàbí kí wọ́n rọ ẹ. Wo bá mi rọ àní kò rọ.
má bínú jàre kí wọ́n dẹ̀ Desmond. mo dẹ̀ títà láti pe nọ́mbà tẹ̀ náà kí ló ṣẹlẹ̀. Wọ́n wà ń bẹ̀ mí mọ̀ bí network ló ṣe. o ṣe gọjà rí báyìí jẹ́. Pípẹ́.